ìyàwó gbajúgbajà òṣèrékùnrin ní Kunle Afod ìyún Desola Afod ó mà ti sọ̀rọ̀ ó ti faraya lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn tó tún ń gbé kiri èyí tí wọ́n tún ti ń fẹ̀sùn ẹ̀ kàn lórí ẹ̀rọ ayélujára wípé àjọṣepọ̀ ìkọ̀kọ̀ ó wà láàrin wọn àti gbajúgbajà olórin fújì ní Alhaji Sulaiman Alao Adekunle ẹni tí ó gba ìmọ̀ sí Màláíkà tàbí Madiba tàbí Kibla fújì tí ìyàwó Kunle Afod tó sì ti jẹ́ kó di mọ̀ pé òun ò tiẹ̀ nílò láti dá ẹnikẹ́ni lóhùn mọ́ àti pé lọ́dún tuntun 2026 tóun wọ̀ yìí wèrè la fi ń wo wèrè iná òun yóò fi ọ̀rọ̀ ṣe báyìí o bí èèyàn kan bó bá sọ ìsọkúsọ sóhun tàbí tó bú òun onírú ọ̀rọ̀ tó sọ náà lòun yóò fi dá onítọ̀hún padà. Ẹ rántí pé ó ti pẹ́ ó sì ti ṣe díẹ̀ tí ìròyìn ti ń lọ kiri lórí ẹ̀rọ ayélujára pé àjọṣepọ̀ ìkọ̀kọ̀ ó wà láàrin Desola Afod ìyàwó Kunle Afod onítíátà àti Sule Alao Màláíkà olórin fújì. Ìdí tó sì fi ń gbé ilé ìkiri ni pé Desola Afod ó fẹ́ràn Màláíkà púpọ̀, gbogbo ìgbà ló máa ń kọ ọ̀rọ̀ nípa ẹ̀ lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé bí àǹfààní bá ti wà níbikíbi tí Màláíkà bá ti lọ kọrin ìní Desola Afod inú máa ń wà bó tilẹ̀ jẹ́ pé lásìkò tí àwọn awuyewuye tó gba orí ẹ̀rọ ayélujára tó gba ìgboro Desola Afod ó lọ gbé ọ̀rọ̀ síta láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ náà pé òun fẹ́ Sule Alao Màláíkà. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé bàbá ìní Màláíkà jẹ́ fóun tó sì jẹ́ ẹni tí ó máa ràn lọ́wọ́ tí kì í ṣe pé àjọṣepọ̀ ìkọ̀kọ̀ tàbí bóyá àwọn kóná fúnra wọn níkọ̀rọ̀ yàrá ìní àjọṣepọ̀ tó wà láàrin wọn àti Sule Alao Màláíkà. ṣáò lẹ́yìn tí awuyewuye àti ariwo ètò ti lọ sílẹ̀ díẹ̀ níṣe ni wọ́n mà tó bẹ̀rẹ̀ awuyewuye náà lọ́dún tuntun yìí nígbà tí Desola Afod tí ó lọ gbé fídíò ibi tí ó ti wà lágbo Sule Alao Màláíkà tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ tó sì ń kọ ọ̀rọ̀ dídùn láti tún fi ṣe àpọ́nlé Màláíkà. níṣe ni ẹnìkan tí ó ń jẹ́ Rashi Success lórí ẹ̀rọ ayélujára Instagram inú mà lọ kọ ọ̀rọ̀ síbẹ̀ ìpè bó bá tiẹ̀ ń fẹ́ Màláíkà kó fi pamọ́ kó má ṣe máa gbé sórí ẹ̀rọ ayélujára kò ṣe lọ́rọ̀ àṣírí àti ọ̀rọ̀ bòńkẹ́lẹ́. ọ̀rọ̀ ẹ̀ ló sì bí ìyàwó Kunle Afod nínú tó fi lọ́ọ́ fi ìbínú fún un lésì pé bó bá dìgbà tiẹ̀ tó ń fẹ́ èèyàn gidi kó lọ máa gbé pamọ́ o. bẹ́ẹ̀ ló tún bẹ̀rẹ̀ sí ni máa ṣépè pé ayé gbogbo àwọn tó máa ń sọ ọ̀rọ̀ náà kiri ó láyé gbogbo wọn máa bàjẹ́ ni ó lóun ò lọ́rọ̀ kan tí òun máa sọ mọ́ àti wípé èébú wọn gan tí wọ́n ń bú òun ló gbé òun ga dàsìkò yìí tí òun ò sì lè jẹ́ kí ìsọkúsọ tán sọ kó pa òun lára mọ́. ó wá kálẹ̀ pé lọ́dún 2026 yìí ó wèrè inú òun yóò fi wo wèrè gbogbo àwọn tó bá ń bú òun gẹ́gẹ́ bó ṣe kọ ọ̀rọ̀ náà lédè òyìnbó sórí ẹ̀rọ ayélujára Instagram èyí tí tẹlifíṣàn Yorùbá tó tọ́rí. ó ní if you reach your turn hide it when you date better people. ayé gbogbo yín máa bàjẹ́ ni. I no go debunk anything. Criticism made me. 2026 aura for aura.